ilé-ẹjọ́ tó ga jù lọ Supreme Court ti ti ọjọ́ ikú tàbí àjíǹde ADC pẹ̀lú PDP síwájú. Ohun tí gbogbo èèyàn ti rò ní pé lónìí ọjọ́ 14 oṣù kẹrin yìí ní ilé-ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ wa Supreme Court yóò sìnkú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pàtàkì méjèèjì nílẹ̀ wa ADC àti PDP, tàbí kí wọ́n jí wọn dìde kúrò nípò kò jọ ara ayé kò jìrò ọ̀run táwọn ẹgbẹ́ ọ̀hún wà. Ṣé ìròyìn ti kárí ìlú pé àwọn adájọ́ ilé-ẹjọ́ ńlá yìí yóò jókòó láti sọ bí àwọn ẹgbẹ́ náà yóò ṣe rí láti òní lọ, bóyá wọn yóò tú wọn ká ní o tàbí kí wọ́n so wọn papọ̀ padà débi tí wọn yóò lè máa bá àtúntò ẹgbẹ́ wọn náà lọ. Ṣùgbọ́n ìgbìmọ̀ àwọn adájọ́ ẹlẹ́ni márùn-ún náà, èyí tí adájọ́ Muhammad Lawal Garba ṣe alága wọn, ti sún ẹjọ́ náà sí ọjọ́ 9 òní, ìyẹn ọjọ́rùú ọjọ́ 22 oṣù kẹrin tá a wà yìí. Wọ́n ní ọjọ́ náà làwọn yóò dá ti aṣaran fáṣaran tí àwọn yóò sì dá taṣaran náà fún un. Ohun tí yóò sì ya àwọn ọ̀pọ̀ èèyàn lẹ́nu ni pé lọ́jọ́ kan náà ní àkókò kan náà ni wọ́n fi ẹjọ́ méjèèjì sí, ìyẹn ẹjọ́ tàwọn ẹgbẹ́ òṣèlú ADC àti tàwọn PDP. Àwọn adájọ́ kan náà ni yóò sì gbọ́ ẹjọ́ wọn. Ó ṣeé ṣe kó jẹ́ nítorí pé ẹjọ́ náà jẹ́ ọ̀kan náà ni o, tó jẹ́ ìjà àgbà làwọn méjèèjì ń jà, ìyẹn ìjà lórí pé ta ló lẹ́gbẹ́, kó jẹ́ ìyẹn ni wọ́n ṣe fẹ́ dá wọn lọ́jọ́ kan náà. Àwọn PDP ń jà burúkú lọ létí wọn ni. Nyesom Wike tí í ṣe mínísítà ìlú Àbújá tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún ní àwọn igun tiẹ̀ ní àwọn làwọn lẹ́gbẹ́, pé kò sí ẹlòmíì tó ní. Àwọn Wike yìí ni wọ́n sì ti gba gbogbo àṣẹ àti agbára ní ilé ẹjọ́. Àwọn lókù tí wọ́n ń ṣe àkóso ẹgbẹ́ náà lọ. Àwọn ni wọ́n yan Abdulrahman Muhammad bíi alága, tí wọ́n sì yan Sam Anyanwu bíi akọ̀wé wọn. Àwọn yìí ti ń bá iṣẹ́ lọ o, nítorí INEC tó ń ṣètò ìdìbò ti gba orúkọ tiwọn wọlé. Wọ́n ti kọ sílẹ̀ pé àwọn ni alága àti akọ̀wé PDP, ọmọ Wike sì ní gbogbo wọn. Àmọ́ àwọn tí igun Ṣèyí Mákindé tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ń bínú. Ṣé àwọn làwọn yan Támínù Tùràkín bíi alága níbi ìpàdé gbogbogbò tí wọ́n ṣe níbàdàn lọ́dún tó kọjá? Wọ́n làwọn lẹ́gbẹ́ pé agbára gírímákàyè, agbára ìjọba ni àwọn Wike lò lé àwọn lórí. Ohun tí wọ́n ṣe lọ síwájú àwọn adájọ́ ní ilé ẹjọ́ tó ga jùlọ yìí Supreme Court nìyẹn, tí wọ́n ní kí wọ́n gba ẹgbẹ́ àwọn padà fáwọn. Ohun tí gbogbo èèyàn ti wá rò ní pé òní yìí náà ni pin yóò pin, tí wọn yóò yanjú ọ̀rọ̀ náà, tí ẹni tó lẹ́gbẹ́ yóò mọ̀, tí àlejò yóò sì mọ̀ láàrin wọn. Àmọ́ wọ́n ti sún kiri náà síwájú o. Bí àwọn ti ń jà tiwọn yìí náà làwọn ADC ń jà lọ láìwẹ̀yìn, tí wọ́n sì fẹ́rẹ̀ le gan-an ju ti àwọn PDP yìí lọ. Ìdí ni pé mẹ́ta lẹ́gbẹ́ tiwọn yìí pín sí, àwọn mẹ́ta ni wọ́n ń jà sí. Àmọ́ àwọn méjì lọ̀rọ̀ wọn wà níwájú ilé ẹjọ́ tí wọ́n ti jọ ń fà á láti ọjọ́ yìí wá. Ìyẹn náà ni àwọn ti Bala Gombe àti àwọn ti David Mark. Bẹ́ẹ̀ ni Bala Gombe yìí láwọn èrò tirẹ̀ náà lẹ́yìn àwọn tí wọ́n ń náwó bí wọn yóò ti gba ẹgbẹ́ náà lọ́wọ́ àwọn David Mark. Bala Gombe ló lọ sí ilé ẹjọ́ pé ẹgbẹ́ tíra ń wó sútà fáwọn Àtíkù pé gèǹje ló gbélé wọn lọ́wọ́, nítorí ẹgbẹ́ àwọn ni àwọn ò sì ṣetán láti ta ẹgbẹ́ tàbí láti kó àwọn kan tí àwọn ò mọ̀ rí sínú ẹgbẹ́ àwọn, pé Ralph Nwosu ò láṣẹ láti ta ẹgbẹ́ náà tàbí láti gbé ìfẹ́nikẹ́ni. Ọ̀rọ̀ tó bí David Mark nínú nìyẹn tó fi lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn pé kí wọ́n má dá Gombe lóhùn, ọmọdé ló ń ṣe é. Ìyẹn ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn bá ní ọmọdé kankan kò ṣe Gombe. Ó jọ pé ó mọ ohun tó ń ṣe, tí wọ́n sì pàṣẹ pé kí àwọn David Mark sinmi rọ̀bọ̀ rébé, kí wọ́n rí i pé àwọn kò ṣe kinní kan títí tí àwọn yóò fi gbọ́ ẹjọ́ náà tán tí àwọn yóò sì dá a. Nígbà náà ni INEC gbọ́n orúkọ wọn yọ. Nígbà náà ni àwọn ADC sì ti bẹ̀rẹ̀ wàhálà àti ariwo gbígbóná. Wọ́n láwọn ò ní gbà, àwọn Tinubu ló wà nídìí ìṣòro àwọn. Ìyẹn ni gbogbo èèyàn ti ṣe fọkàn sí pé lónìí yìí ni kinní náà yóò parí. Àgàgà nígbà tó jẹ́ David Mark fúnra ẹ̀ ló lọ sílé ẹjọ́ tó ga jùlọ, tó
tó lóun ò láìkí ẹjọ́ tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dá pé kí wọ́n yáa tètè da ẹjọ́ náà nù kí wọ́n sọ fún gbogbo ayé pé àwọn làwọn lẹgbẹ́ àwọn, ìyẹn òun Mark, Atiku Abubakar, Peter Obi, Nasiru El-Rufai, Raufu Arẹ́gbẹ́ṣọlá àti àwọn míín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ohun tí David Mark ń wá kò jù bẹ́ẹ̀ lọ o, nítorí títí di àsìkò yìí ni ọkùnrin náà kò yéé sọ pé àwọn làwọn lẹgbẹ́ yìí sẹ́ẹ̀, bó tiẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ òfin làwọn tí wọ́n ti wà nínú ẹgbẹ́ náà ń kà jáde fún wọn. èyí tó sì le nínú àwọn òfin náà ni pé Ráàfù Nwosu kò láṣẹ láti ta ẹgbẹ́ fún wọn. èkejì sì ni pé bí wọ́n bá tilẹ̀ fẹ́ di ipò kankan mú nínú ẹgbẹ́ ADC yìí, ó kéré tán wọn yóò ti lo ọdún 2 níbẹ̀. ìyẹn ni wọ́n tó láǹfààní lábẹ́ òfin ẹgbẹ́ àwọn yìí láti di ipò alága tàbí akọ̀wé tàbí ipò olóyè kankan mú. àmọ́ àwọn èèyàn náà kò tí ì lo oṣù 6, kódà wọn ò tí ì lo oṣù kan nínú ẹgbẹ́ náà tí wọ́n ti gba ipò adarí lọ́wọ́ àwọn tí wọ́n ti wà níbẹ̀ tẹ́lẹ̀. eléyìí ni David Mark sọ pé kò sí èyí tó kan àwọn nínú ẹ̀ o, àwọn làwọn sáà lẹ́gbẹ́ ni. ohun tó ṣe jẹ́ kí ọkàn àwọn aṣáájú ẹgbẹ́ wọ̀nyí kó sókè rèé. kódà fún ti PDP, àwọn Ṣèyí Mákindé wà nílé ẹjọ́ tó ga jùlọ yìí, òun àti Tàmínù Tùràkín àtàwọn olóyè ẹgbẹ́ wọn tó kù gbogbo. wọ́n fẹ́ fojú ara wọn rí ohun tí yóò ṣẹlẹ̀ nígbà tó jẹ́ ojú àwo làwo fi gbọ́bẹ̀. bẹ́ẹ̀ náà sì làwọn ti ADC náà jókòó wọ́ọ́rọ́wọ́, wọ́n fẹ́ gbọ́ ibi tí ẹjọ́ náà yóò forí sọ. àmọ́ adájọ́ àgbà Muhammad Lawal Garba sọ pé àwọn ìwé kan àti àwọn àwíjàre táwọn tí wọ́n fẹ̀sùn kàn gbọ́dọ̀ kó wá kò tí ì tẹ àwọn lọ́wọ́. ọjọ́ 5 péré làwọn yóò sì fún wọn láti fi ṣa gbogbo ẹjọ́ kí wọ́n sì kó o wá fáwọn. adájọ́ ńlá yìí ní tí wọ́n bá ti kó àwọn ìwé náà fáwọn, àwọn yóò ti fẹ́ẹ̀ yanjú ọ̀rọ̀ náà kí àwọn tó tún pàdé lọ́jọ́ 22 oṣù yìí. eléyìí sì jẹ́ káwọn èèyàn mọ̀ pé lọ́jọ́ náà ni gbogbo ẹ̀ yóò yanjú, tí wọn yóò sì mọ àwọn tí wọ́n lẹgbẹ́ méjèèjì tí kò sì ní sí àríyànjiyàn kankan nínú ọ̀rọ̀ náà mọ́. bí wọ́n ti dájọ́ náà làwọn Mákindé padà sáàyè wọn, bẹ́ẹ̀ sì làwọn ti ADC gba ibi ìpàdé gbogbogbò tí ẹgbẹ́ náà ń ṣe lọ. kò sì sí ẹni tó mọ ohun tó ń kí àwọn aṣáájú ADC náà láyà. ṣùgbọ́n wọ́n ti wà níbi ìpàdé wọn báyìí o, wọ́n láwọn yóò yan olóyè ẹgbẹ́ àwọn tàbí kí àwọn fòǹtẹ̀lù àwọn tí wọ́n ti wà níbẹ̀ tẹ́lẹ̀. bóyá aṣojú INEC wá tàbí wọn kò wá, àwọn yóò máa bá ètò àwọn lọ níta wọn ni. wọ́n ti wà níbẹ̀ ní tòótọ́. bẹ́ẹ̀ ni kò sí kinní kan tí yóò ṣẹlẹ̀ àfi lọ́jọ́ 22 oṣù tá a wà yìí tí Supreme Court yóò dá ẹjọ́ wọn. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò méjèèjì ADC àti PDP tí wọ́n lọ sílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Supreme Court fún àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú afẹ́rẹ́ yìí o.